Ajumasi
ojú kan àwọn ẹ̀dín 19 lẹ́nìí ọlọ́run ló mọ iye wáàsí tí bàbá wa ti ṣe ní ìdí àwọn ẹ̀dín 19 yìí bàbá wa ìwọ́n mọ̀ ọ̀fọ̀ wọ́n sọ lánàá wọ́n làwọn ẹ̀dín 17 lọ́dọ̀ aláàbò abdulrasaq adeleke àgbáwo aulat wọ́n làwọn ti ṣe wáàsí 82 ẹ ṣe nínú àwẹ̀ yìí wọ́n ti ṣe wáàsí 82 níbi ká pa mẹ́ta mẹ́rin jẹ lọ́dún bàbá sọ̀rọ̀ ń ṣe wùrẹ́ abẹ́rẹ́ wọn pẹ́ ẹgbẹ́ wọn wọn débi iṣẹ́ ọlọ́run tí wọ́n gbé dání owó mọ rírì rẹ̀ láti òbí ọmọ ní wáṣà yìí ó rọrùn kó tún padà lẹ́nu yìí náà àgbẹ̀rù dájú kò wà lágbára bàbá action bàbá wọn ló kún sílẹ̀. Kò sì tún fún mi níwà bíi tí kò sílé lówó tí wọ́n rí tí òfin dára sí anáwó tẹ̀lé tó yára kò sí ní ojú ṣùgbọ́n mẹ́ni bẹ́ẹ̀ lọ́la bẹ́ẹ̀ dalẹ̀ ọlọ́wọ́ má dọ̀la dàbò lọ́wọ́ sílé olúwa fún mi lówó bíi tí kò sílé kò sì tún fún mi níwà bíi tí kò. Ọ̀gá wa kó sílé olúwa dá mi láre aláṣẹ kó sílé hòtẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá ṣe máa ń pè wọ́n ní ọkọ̀ àjẹ́ mẹ́ta ló wọlé yẹn ọkọ̀ àjẹ́ mẹ́ta kó sílé ọlọ́mọdàgbà mímọ yín lọ́wọ́ màá lọ sọ́dọ̀ ọ̀gbọ́n mi bàbá ọba Yẹmí Ọládẹ̀yìndé mánéjà King Sulaiman Alao Malaika wọ́n wá rẹpísẹ́ǹtì mi alájí òsì ní wọ́n wà ní wúrà láfìrí mánéjà Bọ̀dáṣọlá bí ẹkú aṣojú ẹkú àṣẹyìn ọlọ́run má dàgbà yín bá a ti ṣe rí Bọ̀dáṣọlá mánéjà la rí Yẹmí mánéjà Màláíkà àwọn náà wà ń kalẹ̀ ń bẹ̀. níta bá ti wá kí mánéjà Màláíkà ìjàlẹ̀ bẹ̀rẹ̀ mánéjà Pasuma bá mi àwọn ọ̀rẹ́ náà wà ń bẹ̀ wábí láì tàwíìkì yálìngà.